wà lẹ́yìn tẹ́ bá ní kẹ́kọ̀ọ́ apportion blame ẹ fún Ẹniọlá ní 70%, ẹ fún ọkọ ẹ̀ ní 30. Sisi Alagbo ìwọ náà mọ̀. Gbogbo ìràn tó wà nílẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ wà nílẹ̀, ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni. Ìgbà tí mo dẹ̀ béèrè lọ́jọ́ kìíní àná pé irú pálapàla yìí báwo ló ṣe dọ́wọ́ ẹ. Olórí social media náà ni ara àwọn student graduate student Yinka TNT ni. Orí ìkànnì tá a wà yìí náà ló ti rí tó fi ń ṣòdiwọ̀n ayé ẹ̀. Gbogbo ẹnu ni mo fi sọ lọ́jọ́ kìíní àná sí Yinka TNT tó ń ṣe sàbáríkòló tó ń sọ àwọn ọ̀rọ̀ ẹlẹ́yà kan ṣe kìíní kan ṣé ẹ wá láìkí ẹ̀ ẹ wá gbádùn ẹ̀ ṣó wá dùn mọ́ yín. mo ń sọ fún Yinka lọ́jọ́ kìíní àná mo ní àṣìṣe Yinka TNT conclude ní kẹ́ má ṣètò yìí bẹ́ẹ̀ ṣe ń ṣe ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe conclude ẹ̀ yẹn mo tẹ́ bá ti ń conclude ẹ̀ má bá wa conclude ẹ̀ dáadáa pé tọ̀ kíní yìí o báyìí ni o. Ṣùgbọ́n bá wá ti bẹ̀rẹ̀ pé ẹ gbádùn ẹ̀ gan agbádùn ẹ̀ wá mi ò tiẹ̀ nírú ẹ̀ rí ayé mi ṣe kinní kan in fact nígbà tó dá ice cream láti kinní kan sígbà kan mi ò nírú ẹ̀ rí ṣe rí tẹ́ bá ṣe 2 sọ̀mù tẹ́ bá ṣe 3 sọ̀mù. ẹ̀yin tèmi àṣírí tutù o òun náà lẹ ti gbọ́ lẹ́nu Iyalaje courtroom wípé nígbà tí òun béèrè lọ́wọ́ Sisi Alagbo níbo ló ti rí pàlàpàlà pé ó jẹ́ kí òun mọ̀ wípé ètò Yinka TNT ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú fídíò yìí ẹ jẹ́ kí n filẹ̀ náà kí gbogbo wa kájọ wo fídíò náà bó bá ṣe rí lọ́dọ̀ tiwa ẹ jẹ́ káà náà fi sí comment section ẹ má gbàgbé ẹ wo ìsàlẹ̀ níbi tó ń kọ subscribe sí ẹ kílìkì lé subscribe button yẹn ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí o. ẹ má kíní kan kíní tẹ́ ń gbé gbogbo àwọn nǹkan tó kù díẹ̀ káàtó tí tó jẹ́ wípé wọ́n láyé jẹ́ ń sí wọ́n ní kò sí nǹkan kan láyé ìgbà tiwa ọkọ mi ò lè bá mi sùn lọ́sàn-án gangan alẹ́ gan mo ìmọ̀ ọkọ sábẹ́ bẹ́ẹ̀ ṣíìtì ni ṣùgbọ́n láyé ìsìn wọn láyé jẹ́ ń sílẹ̀ wà wọn ni wọ́n ń lajú lẹ̀ báyìí lọ́sàn gangan báyìí ayé ìgbà kan ní tó bá bẹ́ẹ̀ sùn lọ́sàn gangan bó bá a fẹ́ láyé ìsìn ọ̀sán gangan kan ní báyìí lè bára yín sùn. ṣùgbọ́n ara àwọn ẹ̀kọ́ òdì tó jogún tó rí nínú orí ìkànnì tá a wà òun lè rí yẹn. ṣé òun náà àbí ṣé mi ò bèèrè lọ́wọ́ ẹ̀ kí ló sọ fún mi mo ní àwọn Yinka tíra inú ayé ìgbà náà. tó bá jẹ́ pé lóòótọ́ ló dáa wọ́n láyé jẹ́ sí wọ́n ní ọmọ tí ayé bá bí láyé ń pọ̀n. ṣùgbọ́n nǹkan tí mi máa ń sọ fún mi pé jẹ́ kí ìkọ̀kọ̀ ẹ̀ dà whatever tó o bá ń ṣe ní kọ̀kọ̀ tó o lè bóòsì kò ṣe ní gbangba kó o sọ ní gbangba definitely ro dáadáa kókù díẹ̀ káàtó you need to go and change your ways. Adejoke accepted you need to go and change your ways. lọ́jọ́ kòkó lọ́rùn ìgbésí ayé ẹ̀ yìí the way and manner pẹ̀lú nǹkan tó bá fẹ́ rà tó fẹ́ rà nígbà ẹlòmíì tó fẹ́ fi ṣòdiwọ̀n ayé ẹ̀ kọ́kọ́ wò náà pé ṣórùn nímú àbí ṣórùn létí. èmi ò bloody care o ìwọ náà mọ̀ tí n bá bẹ́ẹ̀ wí mi ò gbèsè mi ò tó bá mo sọ mi ò kí ń ṣe speaker ẹ̀ ṣùgbọ́n tó bá fọ̀rọ̀ lọ̀ mí màá bẹ́ẹ̀ wí ó mọ̀ pé mi ò ní cover ẹ̀ rárá mo máa blast ẹ̀ máa sọ fún ẹ màá bẹ́ẹ̀ wí gbọ́ngbà mi wàá máa jomi lójú because I don't care nǹkan tó o bá jẹ́ ọmọ mi ò lè lajú mi sílẹ̀ káyé ẹ̀ bàjẹ́. ìgbésí ayé ẹ èyí tí o bá ti fìyìn fọlọ́run bẹ́ẹ̀ lọ change ẹ̀ lọ yọ kúrò bẹ́ẹ̀ ọlọ́run ti fún ẹ ní tó máa jẹ tó máa fi là láyé ìwà tó wá máa fi gbé pẹ́pẹ́pẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ olúwa ní fún ni ó wà ní Nàìjíríà you are making your money you are doing well ọlọ́run ti gbé ẹ sókè ìwọ ni kó má dára ẹ bọ́ kò sẹ́ni tó fẹ́ jẹ ẹ bọ́. with your age ó yẹ kó rí ẹ pé àwọn tí ò tú ẹ tí ọlọ́run bá ti gbé sí ipò tó wà yẹn wọ́n gbọ́dọ̀ wá bí wọ́n ṣe máa maintain ẹni mo rí ẹ bí mo sọ fún ìgbà tó ń ṣe báyìí tó ń dọ̀mú sókè kí ni mo sọ fún ìgbà tí mo rí fídíò yẹn lọ́dọ̀ àmì ẹ̀bọ mo send message sí ẹ mo ní kí lédè tó ń jó oníwà tọkọ ẹlẹ́jọ́ lọ mo ní mi ò sọ pé wà tọkọ ẹ̀kọ́ lẹ́jọ́ lọ irú ijó wo ló ń jó fúnra ẹni packaging àwọn olówó máa ń jó máa ń ránjó báyìí ní kíkà tó bá bẹ̀rẹ̀ sí ṣe báyìí tó ń jùdí tó ń pe márùwá tó ń pe kinní kan tó ń gbé jóńjó gbọ́yà sókè gbé kinní sókè no public figure ni ẹ o ti di celebrity láàyè rẹ maintain it compose yourself you need to compose yourself ní public tó o bá ní owó láti mú ìjì yẹn láti rà á wà á máa compose ara ẹni gbàgbé nípa ọjọ́ orí àwọn tí ò tú ẹ tí Ọlọ́run gbé sí ipò tí ẹ̀mí ìgbọ́n ibi tọ́lọ́run fi wọ́n sí kan tí ò tú ẹ wọ́n compose ara wọn ni go and compose yourself go and work on yourself. ìwà tó bá wù tí ò bá dání kọ̀rọ̀ lọ yọ kúrò bẹ́ẹ̀ ìrìn tó bá rìn tí ò dání kọ̀rọ̀ lọ yọ kúrò bẹ́ẹ̀. àwọn kan sọ wípé wọ́n sọ gbà kan pé kíní kan ó lọ ṣìfẹ́ ó ṣìfẹ́ láàrin èmi àti ẹ you know engineer Akin is a good man láàrin èmi àti ẹ ó mọ̀ wípé engineer Akin pé èèyàn dáadáa ni ìwọ lókùn tó máa mẹ̀tẹ́ tó máa níwà tó dáa to enjoy that marriage. Oríṣiríṣi orúkọ tẹ́lẹ̀ fún máa yẹn is kíní kan because you don't know him. Ẹniọlá gangan ní issue Sisi Alagbo gangan ní issue. Iṣẹ́ Akin ọkùnrin ni the only issue tí mo ní pẹ̀lú Akin ó ní ọ̀rọ̀ yálé ẹ̀ tí mo máa sọ fẹ́ ní gbogbo gbà
o gbọ́dọ̀ fi ìyálé ẹ̀ ṣeré mo tún sọ fún ẹ gbogbo ìgbà tí mo bá ti ń sọ fún ẹ kí mo máa sọ fún ẹ àti kọ̀rọ̀ àti gbangba máa sọ fún ẹ pé ìyálé ò gbọ́dọ̀ fi ṣeré whether you like it or not ọmọ mẹ́rin lónìí pẹ̀lú ẹ I was happy nígbà tí wọ́n bá yín parí ìjà recently tó lọ sílé tẹ́yìn ojú ẹ̀ few days to your birthday I told you ìyálé ẹ ó yẹ kó celebrate ẹ kó kí happy birthday she did not do it and I told you tó bá jẹ́ pé mi náà ni mo ní mi ò ní kí ẹ sórí pé mi ò celebrate ẹ ìwọ náà mọ̀ pé mo ní mi ò celebrate ẹ mo mọ̀ máa celebrate ẹ mo nítorí pé òun pé torí pé ìyálé ẹ the way àmàna géèmù tí ẹni ọlá Sisi Alagbo gbá fún ìyálé ẹ tẹ́ ẹ fi lọ nígbà ìtúnu àwẹ̀ kẹ́ ẹ lọ sí village kẹ́ ẹ lọ yanjú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ló ń bí mi nínú I am saying it you don't forget that woman no matter what I know you are a man mo mi ẹ sábà God bless you ma ìyá mi aláṣàbí Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún mi. Don't forget your ìyálé mo ń sọ fún ẹ ní kọ̀rọ̀ kò sí ibi tí ìyálé ò sí ẹlẹ́dẹ̀ wà bẹ̀ àti kọ̀rọ̀ àti gbangba gbogbo àti mo máa ń bẹ́ sọ̀rọ̀ máa sọ fún ẹ màá nínú kó gbé sí spíkà kẹ́lẹ́ ẹni ọlá máa gbọ́ o Sisi Alagbo máa gbọ́ o ìyálé yẹn has to remain ìyálé you have to respect and honor her I don't want to care bó ṣe jẹ́ bó ṣe lówó tó nínú ayé ìyálé ẹ ni ẹ lọ wá bẹ́ẹ̀ ṣe máa padà sí village yẹn tẹ́ máa yanjú ọ̀rọ̀ yẹn bá ti tán géèmù ní Sisi Alagbo gbá tá a fi dúpẹ́ fi wà níbi tẹ́ wà yìí mo sọ fún ẹ mo ló gbá géèmù fún ẹ ni Sisi Alagbo go and change your ways Ọlọ́run ti bless yẹ Ọlọ́run ti fún ẹ ní ọkọ tó dáa jẹ́ kó rí ẹ pé people are blaming akima ó record ṣákìmù ló record ní people are just bunch of kí n má sọ̀rọ̀ jì sí gbogbo ẹ̀ ń tẹ́ sọ jágàn lẹ́nu ṣákìmù ló record ní láàrin èmi àti ṣákìmù ló record ní àbójú yín fọ́ abẹ́ẹ̀rí fídíò some people did not see the video ẹ ṣe pé fún ayẹkẹ wọ́n ṣe pé fákìm ṣákìmù ló record ní akímù fẹ́ lónìí ó fẹ́ fi bá akímù kò báyé Sisi Alagbo jẹ́ kò ní intention láti báyé Sisi Alagbo jẹ́ Sisi Alagbo ni kó lọ ní ìwà tí obìnrin ní láti gbélé ọkọ Sisi Alagbo ni kó lọ ní ìwà tí obìnrin ní láti maintain ọkọ gidi Hakeem is a good man I'm saying it and she is even lucky Eniola and Sisi Alagbo she's lucky to have someone like Hakeem nínú ayé Hakeem mo ti sọ fún ẹ the only problem tí mo ní pẹ̀lú ẹni you have to stand as a man in that family you are the head of the family Eniola kọ́ ni head of the family very soon wàá pé 50 years mo máa ń fi àwọn kí mo máa ń ṣe example fún ẹ ní gbogbo gbà mo ní kó máa lọ sí page àwọn Jagunmobile ìbílẹ̀ mo ní mo ti fẹ́ kẹ́ ẹ máa ṣe nìyẹn ẹ lọ ṣeléyá lọ sẹ́kọ̀ọ́ ìwà Sisi Alagbo ẹ lọ sẹ́kọ̀ọ́ ẹ lọ ṣeléyá pẹ̀lú ìyá Kimat nígbà ọlùdé kí àwọn ọmọ ìyá Kimat wá ṣe ọlùdé nìbàdàn pẹ̀lú ẹ àbí kọ́tà jọ sọ́kọ́ nìyẹn kó sọ pé òkè ọ̀dọ̀ mọ́mí àti wà lọ́dọ̀ second mọ́mí nìbàdàn ibẹ̀ la fẹ́ lọ ṣọlùdé o ẹ kó ẹ múra yín Hakeem kọ́ lórí kọ́dù ẹ̀yin ò lẹ́ sọ Hakeem lórí kọ́dù tálíkọ́ Hakeem lórí kọ́dù Hakeem òun náà mọ̀ ẹ rí fídíò ẹ parọ́ nonsense gbogbo kọ́tẹ́ analyse Hakeem lórí kọ́dù Hakeem is not a bad man ó jáde by mistake ni ṣe rí mistake tó dé fi jáde yẹn tó fi post ẹ̀ ó fi ṣèkà ògòǹgò tí ó bá finish ẹ̀sìn góńgó orí mobile ní ti mú ni Ọlọ́run kàn mọ́ fẹ́ expose wọn ni Hakeem kọ́ ló dé introduce ẹ̀ Sisi Alagbo ló introduce ẹ̀ nítorí pé student ní ká tiẹ̀ ti bí so ẹ blame Hakeem for 30% ẹ blame Eniola for 70% or even carefully 75 I am giving her 75 I am saying it publicly kí Eniola kó lọ jókòó ìrìn tó bá rìn ní kọ̀kọ̀ àti ní gbangba ó jẹ́ kó rí ẹ pé mo lẹ́kì bó ti mú lẹ́mọ̀ kúrò nù lẹ́mọ̀nẹ́dò ó wà òkè wọ́n yálé lẹ́mọ̀nẹ́dò rẹ̀ mú kúrò nù lẹ́mọ̀ kò tí ẹ yé mi but fine ẹ má gbàgbé níléeṣẹ́ Sisi Alagbo a ní àgbo prison fún gbogbo èèyàn ọkùnrin tẹ̀ ní orí ṣe àbí ìwọ ọkùnrin tó lè ṣe lórí obìnrin kan àgbo wá ń tà wàràwàrà níléeṣẹ́ Sisi Alagbo alógun fibroid a ní àwọn tó ń wá ọmọ nọ́mbà tẹ̀lé pé Sisi Alagbo sí náà 08145 977043 iléeṣẹ́ Sisi Alagbo gbogbo àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú àwọn ọmọ ó wà nílé wa Ọlọ́run fún ẹ ó fún ẹ ní ọwọ́ tó fi ń jẹ ewé àti egbò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ẹ̀wọ̀n sọ tẹ́sí my friend is a witness my own friend tó ti wá ọmọ for years ṣe bá gbó ẹ lómu àgbo tó mu kò 100,000 naira ẹ tó wá ọmọ for 23-24 years ó dẹ̀ bí ọmọ nígbà tó dé ọ̀dọ̀ ẹni mo fi mọ̀ Eniola jẹ́ kó rí ẹ pé God has blessed your hands ó yẹ àwọn tí ó ti ti ọwọ́ pọ̀ fún wọn ní àgbo mímọ́ kọ́mọ́ mo máa rò pé kí ló máa fi sínú àgbo yẹn tí wọ́n ti ti ọwọ́ ẹ lóyún tó ti bí ọmọ tó máa ní kó máa kà wọ́n babies yẹn tí Ọlọ́run ti ti pọ̀ fún wọn ní ewé àti egbò tí wọ́n ti bí ọmọ àwọn ọmọ yẹn is more than 400-500 tèmi tí mo ti rí àwọn táwọn tí wọ́n padà wá bá mi l'Amẹ́ríkà yìí mo ti ní ẹni tí mo ti introduce sí ẹyọ bíi mẹ́rin tó ti lóyún tínú mi dùn tí mo sọ pé àwọn ṣé báwo ló ṣe ṣe woman àmọ́ mi first start ní UK tọ́mọ wọn wà ní UK àgbo ẹni mo introduce ọmọ sí ní last year náà wọ́n padà pé ọmọ Iyalaje ọmọ yìí ti lóyún God is blessing your hand jẹ́ kó rí ẹgbẹ́ jẹ́ kí ìrìn ẹsẹ̀ mọ́ má ba yà rẹ̀ jẹ́. sọ́ni mo máa ń dùn mí tí Ọlọ́run á dẹ̀ mọ́ máa ṣoore fẹ́ dà Ọlọ́run á mọ̀ gbé ẹ̀dá sókè aṣọ wa máa ní kọ́má wáyé tó fi ní kọ́má. tó bá ní pé kí èèyàn fún yàn lágbo kó tọ́jú èèyàn kó bí wẹ́rẹ́ kó lóyún Ọlọ́run fún ẹ̀ṣẹ̀ náà ó gbọ́dọ̀ jókòó sí díẹ̀ ni. mo ti sọ fún ẹ
ní ìròbó lè rí ọkùnrin tó dà bí Akeem mọ́. If you lose that guy, ìwọ náà mọ̀, you lose it all. Ṣùgbọ́n wọn Akeem gbọ́ mi má torí pé o ti lọ́wọ́ lórí kẹ́nu ẹ̀ mọ́ kàn ọ̀rọ̀. Mo má jọyè má wàá tọrọ ẹni mo jẹyè ẹnu mi ò ká lù ú. Tó bá ti ọ̀rọ̀ tó bá ti pàṣẹ nínú ilé tó bá ní pé àṣẹ rẹ kò fẹ́ kó múlẹ̀, leave her alone and move on with your life. Tọ́lọ́ kọ́ ni kò níyàwó méjì o, you have ìyálé, lọ́wọ́ mi sọ fún ẹ, má fi ìyálé ẹ lẹ̀. And I remember nínú show tí mo ṣe ń gbà kan mo ní gbogbo èèyàn sọ̀rọ̀ nǹkan dẹ̀ mo ní èmi sọ pé ìyálé ò gbọdọ̀ lọ. Ìyálé remember I told you not to leave your husband and I said something and I used for kí ló jẹ́ Folúkẹ́ Dáramọ́lá as a case study mo ní Folúkẹ́ Dáramọ́lá nìyẹn 5 years náà fi ṣe pánpánpán pẹ̀lú Káyọ̀dé Sálàkó. Ọkọ̀ abúkaka kè sí kò padà sílẹ̀. Mo ní àgbàdúrà pé kán túká o ṣùgbọ́n gbàmí máa wà lè sọ pé yóò pẹ́ kó má pẹ́ ìgbà mi àlè sọ pé kò ní pẹ́ yóò wà pẹ́ mo ní but don't leave your husband àbí mi ò sọ bẹ́ẹ̀ fún ẹ I will still repeat it má fọkọ ẹ sílẹ̀ o torí àwọn tó bá ń tẹ̀ nínú kan you can do without man you can do without kìnìkan ìwọ náà mọ̀ pé reality ó yàtọ̀ ó setting bàtọ́kọ ẹ wálé ṣé òbí àbòbẹ̀ ó kúnlẹ̀ òbí àbòbẹ̀ wà á kúnlẹ̀ wà á bẹ̀ because ọkọ ẹ ní inú mi dẹ̀ ń dùn ṣùgbọ́n ṣé gbogbo géèmù tó ń gbá fún ẹ ó yé mi mo fẹ́ kó fọwọ́ wọnú. The only issue tí mo ní pẹ̀lú Ìyá Akínmá ni pé tó bá ti ní good relationship pẹ̀lú ọkọ ẹ o kì í fẹ́ kọ́ mọ̀ lórí social media the only problem tí mo ní pẹ̀lú Ìyá Akínmá nìyẹn. Wàá ṣe máa fún wọn ní impression bẹni pé ò dá àwọn èèyàn ṣe wà máa bẹ búrì ọpẹ tó nǹkan tó bá ní kó appreciate ẹ kó ṣẹ́rí iṣẹ́. Lọ́jọ́ kìíní àná nígbà tí Jarvis tó fẹ́ appreciate Pella tí Pella lọ UK tí lady kan ti fẹ́ gba Pella mọ̀ Jarvis lọ́wọ́ ẹjọ́ torí tọ́lọ́ ṣé dọ́kítà mi ò sáré pápá kò sáré máa appreciate ọ̀sán mi kò sáré máa appreciate Pella ní ìsìn báyìí ó ti gbà fọ́lọ́ nítorí orí pé òun ti ń lose ẹ lọ. Kò sí anybody tó wà lórí social media ìgbà tí ọkọ ẹ ṣe birthday kò sí nǹkan tó kọ́ ọ̀sẹ̀ pé kò má celebrate nítorí pé ẹ ti yanjú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ ti ṣe dáadáa síra yín ṣùgbọ́n wà lólo tools pẹ̀lú ẹ̀ ìwọ ló dáná sáré lẹ́ ṣe gbogbo ẹ̀ fúnra yín ẹ ti gbogbo ẹ̀ lẹ ti níyanjú. But the impression you are still giving us on social media bẹ́ẹ̀ ni pé if you remain yẹn pé all is not well you don't need it that's the only problem tí mo ní sí mo ti máa sọ pé mọ́mí kí n máa ó kù díẹ̀ ká tó mo lè máa sọ fọ́kọ ẹ kó bẹ́ẹ̀ sọ̀rọ̀. Gbogbo ṣéèdì tí wọ́n ti ṣiṣẹ́ Alagbo tí ò sí ẹ tó ń jù kó ṣe lórí Facebook tó lọ sí orí TikTok gbogbo ẹni mo ní mo bọ́ pẹ́ sọ̀rọ̀ ibi tó ò sí ẹlẹ́dẹ̀ẹ́ wà ń bẹ. Bó tẹ̀ ṣe pé mo ní kọ́ ní kó ẹni lá delete ẹ̀ ó delete ẹ̀ mo ní kó sọ fún wọn náà kó delete títẹ̀ má tu ọkọ ẹ under the bus. Kò sí anybody tó hold any explanation lórí social media tí inú ilé ẹ bá dùn tó gún. O gbọ́ mi enjoy your marriage. Ẹ ṣe ìdílé yín bí ìdílé Jagunmólú ìbílẹ̀ I'm always proud of that family I don't know why mo máa ń like máa lọ sórí page wọn kí ló máa inú nǹkan máa ń dùn ni bí wọ́n ti ẹ̀ ń jáde kọ́ ọ̀rọ̀ wọn ò gbé wá sí gbangba gbogbo nǹkan àníkàn fi hàn wá wípé ni wọ́n ń dùn ẹ ṣe ìdílé yín náà bẹ́ẹ̀ náà ẹ ṣe ìdílé yín náà bẹ́ẹ̀ náà ẹ kọ́ ti ṣó yẹn fún Ìyá Akínmá kò sẹ́nibọ̀dì tó hold any explanation kò sẹ́nibọ̀dì tó wà lórí social media tí wọn ò fẹ́ kó má rì kò sí ẹni tó máa bẹ́ẹ̀ sùn tó bá bẹ́ẹ̀ sùn wọn ò lè gbẹ́ bùkátẹ́ 100%. Di ọkọ ẹ mú be proud of him he's a good man you are very lucky to have him orí nǹkan tó ń dùn ẹ pé this man the man is a caring man torí ẹ gbogbo orúkọ oríṣiríṣi ẹ máa ń fún Akin lórí social media ọkọ máa ń dùn mí ẹ jọ then mo rí báyìí kan ṣe ṣé oníjẹta ó ń throw shade kò dárúkọ o ṣùgbọ́n Yorùbá ní tí olóòwe bá mọ òwe ẹ wàá fèsì èmi náà ní dárúkọ ṣùgbọ́n máa fún ẹ lésì wọ́n wá ti bàbẹ́ ó wá ní kinní kan ọ̀sán gangan kò sẹ́ni tó ń bẹ́ du anybody. Àkọ́kọ́ mo fẹ́ kó mọ̀ yí pé gbogbo ìgbà tó ṣì wà pẹ̀lú ẹ̀ ó ti ń polówó ọjà lọ́dọ̀ mi. Èmi ò ń ṣe oníjẹkújẹ o Amẹ́ríkà náà pé bí o èmi náà ń ṣiṣẹ́ ni bó ṣe ṣiṣẹ́ ní Nàìjíríà tó fi mẹ́kọ̀ọ́ ẹ̀ tí o tó ń struggle pé kí ojú má tì ẹ̀ èmi náà ń struggle bí kójú má tì mí mi ò tọrọ jẹ lọ́wọ́ anybody. Arakún laṣọ gbági kò sẹ́ tó máa wo òwò dọ́jà. Ó wá advert tó ń fún ni. Kí ni mo lè fi san bí bóyá ti bá ṣe sí náírà bóyá ṣe sí dọ́là bóyá o lè sanwó fóònù lásán nínú ilé. Owó yẹn kò sanwó gas mi débi kó máa sanwó mortgage ṣùgbọ́n mo ní kó ń jókòó ọ̀rọ̀ I decided not to analyse your show or not to say anything about you anymore because I have given your husband my words ọkọ ẹ ò kì í ṣe alábòkù lọ́dọ̀ mi he is a man of honour and I am going to respect him and I will continue to respect him so tó bá sọ̀rọ̀ tó bá ń ju sub I don't care inú mi dùn pé wà á ti ẹ̀ jẹ́jẹ́ pé everything is fine now àwọn àfa kan níbàdàn wọ́n ti bá yín parí ẹ̀ sìn ẹ ti wà ókè yẹ kíní kan kí ni bá ṣe ṣe èṣù kíní kan fine but pé àwọn kan ló wá ṣe kíní kan àwọn kan control sub èmi rí gbogbo ẹ̀mí orí but mi ò ní sọ anything because I will still continue to respect your husband tó rọ́pò ẹ pè mí nígbà tó rọ̀ yẹn ṣẹlẹ̀ ó dẹ̀ láwọn ọ̀rọ̀ tí mo bá mi sọ ó dẹ̀ láwọn ìlérí tí mo ṣe fún un and I'm still standing on it kì í ṣe pé mi ò ẹrù já ọba mi o kì í ṣe pé mi ò lè fèsì sọ̀rọ̀ tó ń sọ ìtọ́jọ́ tèmi bẹ́ẹ̀ kì í ṣe pé mi ò lè fèsì sí torí sọ̀rọ̀ ní gbèsè ṣùgbọ́n mi ò ní fèsì I'm still giving your husband the respect my regards to your husband he's a man of honour he's a man of peace but má throw subs ni mo mo lè ní tíksì náà bí pé mi ò mèsì ọ̀rọ̀ burúkú náà dẹ̀ wà lẹ́nu mi bí everybody ṣùgbọ́n ni mo design ọkàn mi wípé mi ò kàn fẹ́ rìn pàṣẹ kí ọkàn máa sọ̀rọ̀ just anyhow. So ìyẹn ti lọ báyẹn so advice ni mo ní fún Sisi Alagbo lọ
lọ ṣàtúnṣe. Gbogbo nǹkan tí mo sọ, lọ ṣàtúnṣe. Hold that man tight. Because I can't imagine kí ọkọ mi máa báyọ̀ sùn lójú mi. Ọkọ mi kò lè bóbìnrin sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi. Ara mi á máa bù máṣọ. So ẹ̀yin ọmọ ọ̀sìn, I don't understand. Wọ́n ti ní ọmọ tí ayé bá bí láyé ń pọ̀n. Mi ò tún gbọdọ̀, irú nǹkan rádaràda báyọ̀ tún gbọdọ̀ ṣọmọ lọ́wọ́ ẹ̀ mọ́. Ẹ wá nǹkan gidi tí wọ́n máa humiliate. Adike Moses, you don't understand. Mo ti gbá látàná Sister Jọkẹ́. Adike Moses, kò lè yé yín, àwa la wà nínú géèmù yẹn. Ìsọ ní gbèsè, anything tẹ́ bá rí. Tẹ́ bá ti rí any updates kankan ṣẹlẹ̀ ni. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń bọ̀ Akim. Abẹ́bọ̀ jì, ẹ ṣọ́ra yín jàre ẹ kúrò bí. Iyalaje don't be selfish with the video now. Ẹ ṣọ́ra yín jàre ẹ̀yin wo. Fídíò wo, ẹ̀yin oníwòkúwò. Kí lẹ mẹ́wọ̀n bí sí. Ọmọ mi dángájíá. Àti pé ẹ̀yin tó wo gan kò síṣẹ́ ẹni ọlá ń bẹ̀ náà. Ẹ̀yin kí lẹ̀ ń wò ń bẹ̀. Ẹni ọlá lẹ fẹ́ wò, ẹni ọlá ò ṣe kankan ń bẹ̀. Ẹ má wò lẹ̀ dára yín láàmú. Ẹni ọlá ni rìkọ́dà. Ẹ̀dẹ̀ ń parọ́ máa kí mu lẹ́yìn ẹni ibi burúkú yìí. Ẹni ọlá go and change your ways o. You understand? Fídíò yóò bá àdìbẹ̀ ṣe ń sọ. Kì í ṣe pé wọ́n pariwo tírísọ̀mù kì í kò bá àdì kì í tírísọ̀mù wo. Ẹ má dáhùn. Ó kàn wá bẹ́ẹ̀ ni. So kí wá ní tírísọ̀mù tẹ́ pariwo ń bẹ̀. Ẹ̀dẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni pé wọ́n bá ní ọlá sùn bẹ̀. Ẹ rí. Àwọn èèyàn kàn guess ni. Imagination. Wọ́n lọ máa yẹ kí imagination pa yín. Màmí ẹ sábà ẹ má dá wọn lóhùn màmí jàre, wọn ò rí kankan, wọn kàn analyze ibu ni, update ìsọnù, wọn ló ti ṣe kíní kan, yíyá ẹ̀rí ibi tó ti fẹ́ ni tó ti ṣe nǹkan bẹ́ẹ̀ ni ọ̀làǹbẹ̀, yíyá ẹ̀rí ibi tó ti ṣe nǹkan bẹ́ẹ̀ ni ọ̀làǹbẹ̀ ni, ṣókì ìsì ẹni ọ̀làǹbẹ̀ àbótí èmi ọ̀làdá níbẹ̀ ni, ẹ̀dẹ̀ wá sọ ẹ̀dẹ̀ wá kọ̀ dẹ́mu gbogbo kíní tó wà nílẹ̀, ẹ wá lọ́jọ́ kọjá rẹ̀ ẹ̀rí, tẹ́ bá rí ẹni máa sọ gbogbo àwọn ìsọnù tẹ́ sọ yẹn, kò sí kankan tó wà ńbẹ̀, kò sí rẹpẹtẹ, kò ṣe tírísọ̀mù ọ̀tẹ̀ tó ní ẹni ọlá wà ńbẹ̀, ó rí kọ́ọ̀dù ni, ẹ ti wá sọ di tírísọ̀mù. Wọ́n ní ìyẹn we don't watch the video, ṣé màmí rẹ̀ màmí náà mo fẹ́ kí màmí bá ti wọ́n ti mọ̀ nǹkan tí mo sọ náà. Kò sí eléyìí ò kì í ṣe damage control tí bá sọ fún yín mo sọ fún yín òótọ́ ni mo sọ fún yín èmi tí mo wà àbọ̀ṣọ́ blame tí mo ní ẹnìkan tẹ́ ẹ̀ blame mo mọ nǹkan tí mo sọ ni lórí èmi ṣe bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí ni tẹ́ẹ̀ṣẹ̀ lánàá fídíò àti January ẹ jọ ẹ fún nílẹ̀ jàre wọ́n ti ní kò sí tuntun láwọn láyé Gen Z ni èmi ò kàn láìkẹ́ ẹni bọ̀ wọ́n láwọn kan láìkẹ́ wọ́n ṣe so bí tó ti lọ gba ẹ̀kọ́ tó ti jẹ́ student wọn ó láìkẹ́ ẹ̀ bẹ́ẹ̀ so moving from one place to another looking for the video ẹ̀ ní rí fídíò yẹn ẹ̀ ní rí ẹ̀yin oníwòkúwò ẹ ò ní rí lọ́lẹ̀ pa ẹ ò ní rí mo rí rẹ talk show ẹ wá ka ẹ jókòó ẹ tọ́jú àwọn ọmọ ẹ bọ́ ọmọ lọ́yọ̀ ẹ bá mi bá bàbá mi ṣeré ẹ̀yin àti dáàdì gbẹ ṣiṣẹ́ mi ẹ ti ẹ fún wa ní ìbejì èwo ni kíní mọ́mí ni I saw the video I was on it mọ́mí ṣe dáàmà emulate nìyẹn báyìí ṣe dáàmà emulate nílé mọ́mí wa ẹ̀wọ̀n ṣó yẹ kẹ́ máa wà ọ́ ní pẹ̀lú tó wà nílẹ̀ yìí torí Ọlọ́run màámi ẹ ṣọ́ra yín o ẹ jẹ́ ká máa emulate tó dání ẹja ṣe màámi ṣe é tí wàá máa wà àwọn ọmọ kéékèèké ẹ mọ̀ ṣe wọ́n ní Mọ́ni Sọlá ní just explain this more mi ò explain anything more ìkílẹ̀ fẹ́ gbọ́ mo ti sọ tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn fún yín and I'm telling you kò sí rẹpẹtẹ báwọn èèyàn ṣe gbé so èmi ò like irú kan báyẹn because èmi ara mi ò tiẹ̀ ní gbà ara mi ò ní gbà I can't just watch I can't be watching my husband mi ò ní gbà rú ẹ̀ mi ò ìbẹ́rin mo fẹ́ jàre mo fẹ́ bẹ̀rin jàre mọ́ mi mo dé mi ò lè gbà rú ara mi ò ní gbà so kò báwọn èèyàn ṣe ń pariwo ẹ̀ yẹn kò sí ní ìsinmi àdẹ̀tí lágbo àgbo tírí sọ̀mù wa fẹ́yìn tẹ́ bá fẹ́ ṣerú ẹ̀ tẹ́ bá fẹ́ strong dáadáa màámi ẹ ṣọ́ra yín o mo ṣàpá alágbó ni yín màámi ẹ̀yin náà mọ̀rú àwọn àgbo ìgbà tẹ́ ń ta kóńdó àbí tí fún Adédèjì ṣé ẹ̀ mọ́rú tú tó ń pa ni ṣé ẹ̀yin mọ nǹkan tó ń pa itú tó ń pa ní Canada ẹ̀yin alágbó náà ni kọ́lọ́ ń ṣàánú wa kó ṣàánú wa lọ́wọ́ yín báyìí gbogbo nígbà tí ẹ̀yin ẹlẹ́ni bá ti mu àgbo tán ọwọ́ ẹ̀yin alágbó ò ká mọ́ gbọ́dọ̀ ti red pant èmi ò rí red pant o red pant wo màámi ẹ ṣọ́ra yín ẹ̀wẹ̀ fi mí lẹ̀ jàre ó tilẹ̀ ẹ má jà màámi lóhùn jàre kò sí rẹpẹtẹ ẹ̀kọ́ ní kẹ́kọ̀ọ́ jẹ́ ká kọ́ ń bẹ̀ ẹni ọlá ni kó lọ ṣọ́ kó lọ wà mo ti sọ̀rọ̀ tágbọ̀n Adédèjì wà bí Jésù Iyalaje Adédèjì ẹ má bínú ìmọ̀ pẹ́ wà lórí ètò ìbẹ́ yìí náà ra kíní sẹ́ra kóńdó ni àbẹ́ òjẹ̀ ní kíní àbẹ́ oníkẹ́ má bínú ẹ̀yìn náà ra ẹ̀yìn náà ló ti yín ẹ̀yin gbogbo èyí tẹ̀ ń rà náà wá ṣáàmọ̀ màámi ẹ̀kọ́ má sọ̀rọ̀ gbọ́n tó ra kóńdó ṣáàmọ̀ kọ́tọ́ bí ń ṣe ni ṣáàmọ̀ bẹ́yà fọ́sọ̀mù fáṣọ̀mù ni ṣáàmọ̀ fọ́sọ̀ tí wọ́n ti jáde síta ni ṣé ní gbogbo àwọn guys wọ́n sọ pé kò sí nǹkan tó jẹ́ dídì dẹ́bọ̀ ebi lọ́dọ̀ tèmi Sódómù àti Gòmórà gan ò ṣe tó báyìí Ọlọ́run wọ́n ní Iyalaje gbé wa níbẹ̀ màámi ẹ̀ ṣọ́ra yín Sódómù àti Gòmórà ò ṣe báyìí lọ́dọ̀ tèmi o because èmi ò kí ń ṣe pastor mi ò kí ń ṣe evangelist but at least for some ibi tí mo gbé tí mo ní ìgbàgbọ́ mi tí mo dẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ mi ò láì kírun kan báyẹn mi ò tiẹ̀ kí n fẹ́ gbọ́ sétí rárá so mi ò fẹ́ gbọ́ ẹni ọlá ni ibi tó bá ti ń gbẹ́ mo sọ pé mi gbọ́dọ̀ rí lórí péjì yẹn mọ́
o lè lọ síbẹ̀ kó kọ èèyàn lè lọ síbẹ̀ tó bá jẹ́ Yinka TNT bá ń ṣe show ó ti ẹ̀ ti pẹ́ tí mo ti débẹ̀ la mo máa lọ síbẹ̀ mo máa enjoy mo lè wo àwọn show mi wà tó máa ṣe tó máa enjoy tó máa jókòó síbẹ̀ ìmáàdẹ̀ ti débẹ̀ ìbáraẹni kó ti dùn ẹ̀ sí sọ ọ̀rọ̀ kíní kan mi ò ní síbẹ̀ mo ń lọ nìyẹn mi ò fẹ́ gbọ́ ni so oníkálùkù ní kó lọ tó ti máa gbọ́ àwọn ẹ̀kọ́ òdì kó rọ kó ká ṣọ́ra wa ìwọ tó bá dẹ̀ jọkọ ìwọ náà máa wo ibi tí ìyàwó ẹ̀ ti máa kẹ́kọ̀ọ́ òdì ìwọ tó bá dẹ̀ jẹ́yàwó máa ṣọ́bi tọ́kọ ẹ̀ náà ti mẹ́kọ̀ọ́ òdì wá nílé kò ju bẹ́yẹn lọ bọ̀ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò sí big deal rẹpẹtẹ mọ́ nínú ẹni wípé àkọ́kọ́ níbi tí ẹ̀dùn náà pọ̀ wọn àti godmother before wọ́n ti bá wọn parí ẹ̀ so she's not a godmother I'm happy to hear that I'm fine kò sí wàhálà àlàáfíà làwà God bless you ẹ ṣé o Iyalaje ọ̀rẹ́ mi mo rí ẹ jàre God bless you ó ṣe I'm fine àlàáfíà everybody wà wà Iyalaje wait for my own video now wọ́n ní kí ẹ máa dúró èmi gan retí ẹ̀ ìtẹ́ ti ń rà ó yẹ ká ti rí iṣẹ́ tẹ́ fi ń ṣe àìmá ní iṣẹ́ tẹ́ fi ń ṣe gan tá a bá ti rí iṣẹ́ tẹ́ fi ṣe látàwọn pé kí ni ìgangan ẹ̀ ń lò bóyá kẹ́ ẹ ṣe lò pé ẹ̀ ń sà bólógùn ti pé kẹ́ ẹ sà ẹ jẹ́ ká rí fídíò yìí náà ń ta ṣé fọ́sọ̀m lẹ́fẹ́ fún wa àbí tírísọ̀m is bad ẹ jọ mo fẹ́ béèrè kan ọkùnrin ẹni sùúrù ọkùnrin kí ni ìyàtọ̀ láàrin tírísọ̀m àti túsọ̀m ẹ jọ òye mi ẹ jọ ẹ ṣàlàyé ẹ̀yin ọmọ jẹ́nsí kí ni ìyàtọ̀ láàrin túsọ̀m àti tírísọ̀m kí ni ìyàtọ̀ láàrin túsọ̀m àti tírísọ̀m ẹ jọ ẹ ṣàlàyé fún mi mo wà lórí comment section because I don't understand túsọ̀m and tírísọ̀m kí ni what's the difference ṣe gbọ́ àwọn èèyàn sọ pé wọ́n ní síbi but lọ́dọ̀ àwa wọ́n ní both husband and wife not involved with another woman so lọ́rọ̀ kan ìyàwó kó administrated husband adédèjì display your talent kó lọ display talent fún wa ẹ jọ kí ni ìyàtọ̀ láàrin twosome and threesome onkem Punch TV threesome 3 okay threesome 3 any agenda threesome is Nehru having 3 threesome nìyẹn okay ṣé tó pé ọkọ àtìyàwó ló wà lórí ṣọkọ àtìyàwó ni twosome mi ò mọ yàtọ̀ wọ́n ṣe pé threesome twosome àrò kò lè mí nígbà tí ṣe pé tí irú nǹkan tí mo mọ emulate ní wọ́n mọ̀ pé kí n mọ̀ wá aláríjí gàdé màámi ẹ gbọ́ màámi they have to teach Iyalaje threesome so ṣe tán ẹ kúrò jàre it's a dating game ẹ ṣe jàre orí ọ̀fẹ́ Jésù dating game ọkọ iṣẹ́ ìtawà àtọkọ wa máa ṣe wọ́n náà wọ́n yẹn ṣe twosome nìyẹn àbí one sum torí kò tiẹ̀ yé mi you and your husband is twosome twosome mo mọ̀ tábí you and your husband twosome mo mi ò mọ̀ threesome torí threesome yẹn mo máa rò pé àmì ilé stand there o ṣọkọ mi torí mo máa rò pé ṣe ẹtẹ́rù ara yín ṣé ṣọkọ mi agbákùnrin kan wálé sí àníkọ́mọ okay twosome is within 3 people threesome is irọ́ o kì í ṣe àwọn ṣàwọn wá pariwo threesome ajẹ́ twosome I'm about this God bless you twosome wọ́n ní twosome ni ewé ẹ̀dẹ̀ pariwo threesome ṣé wọ́n pé mẹ́rin ṣe láwọn èèyàn gan fọ́ ni twosome 3 ladies in one man in threesome irọ́ o 3 ladies kẹ̀ twosome nígbà náà kí lè wá pariwo threesome sí ṣe gbogbo information yẹn wò ráìtì irọ́ alábàáyà ò sí bẹ́ẹ̀ ìbílẹ̀ ti rí mi ò mọ ṣé alábàáyà wa ìbílẹ̀ ti rí alábàáyà mi ò mẹ́ni Iyalaje I want to have threesome with you and adede. Ta ló sọ bẹ́ẹ̀ màámi Jésù ìrọ̀lẹ́ ayé dé òpin ayé dé ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ aráyé èyí ìpadà olùdájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ màmá aláṣàbí tí yóò béèrè lọ́wọ́ mi Iyalaje tí yóò béèrè lọ́wọ́ rẹ Adédèjì pé báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ ẹ̀bùn tó lúwa fún wọn o báwo ló ṣe lò ó báwo ló ṣe ṣe sí ṣàbùtọ̀ náà wá fún mi tó ní kó lò sí nìyẹn màámi aláṣàbí ẹ má gbé yẹn wá o ẹ má gbé yẹn wá o ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé àtúnṣe ọmọ lára àtúnṣe ó ṣàpọ̀ wọn àtọkọ ẹ̀ ni so pé òun bá wọn ṣe rìkọ́dà yẹn lèmi ò like yes so gbogbo àwọn tó bá wò wọn mọ̀ kì í ṣe pé kí ni kò dá mi ò sọ pé ó dá o ẹ má tì mí gbọ́ o ohun tí ò dá ohun tí ò dá ẹ bọ́ kọ̀ọ̀kan yín kọ̀ọ̀kú nù ilé mọ́ tẹ́ bá ti mọ̀ pé kò dẹ́ mọ́ mu lọ́nu ilé tẹ́ bá jí kẹ́ calculate ẹ̀ sí ẹ wá béèrè lọ́wọ́ ọkọ ṣórírú ẹ̀ pẹ̀lú ṣóṣerú ẹ̀ ṣé ìyálé ṣóṣerú ẹ̀ pẹ̀lú ẹ̀rí anino náà wá ní kó wá choose pé òkè táwa ní kémi àti yín choose pé òkè táwa ní obìnrin gidi tó mú náà méjèèjì ta lẹ́ẹ̀mù ṣáni tó kọ́ ní ti jẹ́nsí àbẹ́ni tó bá ṣe dájú àmọ́ mi tí gbogbo wa mọ̀ tí gbogbo wa láìkì tó fìyì fọlọ́hún ṣé àmọ̀ kò yàtọ̀ síra wọn tí wọ́n kí ní ìmọ̀jà bọ́jà rẹ̀ ṣé àmọ̀ kò yàtọ̀ síra wọn so nǹkan tí ò dá o èmi ò fọwọ́ sí o èmi ò like it I don't appreciate it I don't like it so she has to stop it màámi mi ò ṣe sẹ́ẹ̀ ẹ má mẹ́bọ ẹ ní ká mẹ́bọ join èmi ò mẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ ice vlog mi ò mọ̀ ẹ̀mẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ mi ò mẹ́ tó ń jẹ́ ice vlog mi ò mọ̀ èmi ò mẹ́ tó tún jẹ́ bẹ́ẹ̀ mo lè lọ wojú bóyá kí sẹ́niyẹn ṣe péjẹ nìyẹn mo lè lọ wojú ẹ̀ kí wá bóyá òní wà láì mi mọ̀ ice vlog màá lọ wo mi ò mọ̀ ẹni yẹn. ṣe ẹ rí titi ẹ ní ṣe ẹ róhun ṣe ẹ rí ibi tó ti bá òun sùn ni ókè wà lórí TikTok màá lọ wá ẹ ṣé God bless you màá lọ wo orúkọ yẹn ẹ jẹ́ send orúkọ yẹn sóní WhatsApp mi màá lọ wá for real màá lọ wá èmi ti bá wí wọn like send it wọ́n ní
no màá lọ wò sẹ́ ìmẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní send it to me I want to confirm it kí lẹ fẹ́ wò bẹ́ẹ̀ àní nǹkan ò dá ní ká tó send ẹ̀ sí it's not àǹtí alábàáyá o ṣe ti gbọ́ ẹ gbogbo nǹkan tẹ́ ẹ sọ gbogbo àwọn tó wà lórí sítọ̀ tí mo mọ̀ bẹ́ẹ̀ tẹ́ kàn dárúkọ yẹn kílẹ̀ ta ló ṣe no gbẹnu sọ tèmi tọ́pẹ́ ṣe wọlé ni má gbọ́ akínú bí nǹkan tá a ti correct sí àní kò kọ́ ló ṣe òun lórí rìkọ́ọ̀dù kúrò rìkọ́ọ̀dù irú báwọn náà ṣe bá òun rìkọ́ọ̀dù èèyàn bá ọkùnrin ṣiṣẹ́ lọ́wọ́ tó tún wá gbé kámẹ́rà bá òun rìkọ́ọ̀dù nígbà lè ṣe ń ronú báyìí tẹ́ẹ̀ bá rí ẹ sọ́pẹ́ ẹ̀rí náà amen tẹ́ẹ̀ bá rí ẹ sọ́pẹ́ ẹ̀rí náà mi ò lè fún ẹ ó bá sọ $10,000 sí ajé adédèjì mi ò fún ẹ bá mọ làágùn so tó wọn náà bá fọ́ọ̀mù tiẹ̀ àti lágbo alẹ́ àgbo lọ́dọ̀ Sisi alágbo 3 sàn ẹ bá fẹ́ ra àgbo ìjúwà àgbo kéte tó bá ń wọ́n mọ ti infection wà iléeṣẹ́ Sisi alágbo àti lágbo 3 sàn ìwọ ọkùnrin tó lè ṣe dáadáa tó lè gbé wọn débẹ̀ tó lè nà ìyàwó ẹ̀ lánàá sáré tó lè nà ìyàwó ẹ̀ kó invite friend ẹ̀ wá àwọn àgbo yẹn wà nulẹ̀ tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 081-4397-7040 ṣé 40 àbí 43 ẹ jẹ́ kí n wo àdírẹ́sì yẹn dáadáa o. Bueno. Ẹ jẹ́ kí n wo ẹ má bínú mo fẹ́ confirm àdírẹ́sì yẹn dáadáa ni. Okay. Oh, sorry, mo ti gbé fúnra wọn o 081-4597-43770 èyí tẹ́ bá fẹ́ kàn sí iléeṣẹ́ Sisi alágbo 081-4597-4370 before we buy we need to confirm kò ní jẹ́ wá ra àgbo lọ́wọ́ wa ẹ wá sí iléeṣẹ́ Sisi alágbo ẹ ra àgbo lọ́wọ́ wa ẹ wá sí iléeṣẹ́ Sisi alágbo ẹ wá ra àgbo ẹ lọ ṣe the needful Mr. Akeem wọ́n ní Iyalaje is defending our clients ni ẹ̀yin lẹ́ mọ̀ hey beja scammer hey báwo ni àbúrò mi tó ṣá prapra God bless you long time báwo ni ṣe wá okay no public láti sọ yìí àwọn nǹkan kan wà tí ò bá ti dáa tí etí méjì ò lè bá wa gbọ́ we have to stop it and that's why I'm advising her publicly gbogbo advice tí mo fún yín kò strange sí then ṣe wá rí then àwọn òbí Sisi alágbo you need to work on your daughter ẹ̀yin òbí Sisi alágbo work on her mo máa ń sọ kinní kan ṣe rí tí ọmọ bá dàgbà dé stage yẹn àbí Ọlọ́run bless ọmọ ẹ jẹ́ káwa òbí ká ṣe máa ní say lórí àwọn ọmọ yẹn ẹ má yẹ ká máa wò wọ́n gẹ́gẹ́ bí wípé I'm just saying it generally ló máa ṣẹlẹ̀ Yinka God bless you ìyá mi God bless you love you ma ẹ má máa jẹ́ ká máa wo àwọn ọmọ yẹn gẹ́gẹ́ bí ọmọ ká máa wò wọ́n gẹ́gẹ́ bí ẹni sẹ́ni wọn ò ní ká mọ́ torí pé wọ́n ti lówó lọ́wọ́ àbí nítorí pé bóyá àwọn ló máa láàmà gbà lọ́wọ́ wọn àbáwọn ló máa ṣe wá láǹfààní ẹ gẹ́ nǹkan tí mo sọ no ẹ máa ní say lórí ẹ máa check wọn ó lè ti wà nínú ọkọ ó lè ti má rí but check on ẹni tó bí ọmọ mọ ó mọ wà tó wà lọ́wọ́ ọmọ ẹni tó bí ọmọ mọ̀ you need to gbogbo àwọn òbí pátápátá let's be checking on our children wọ́n wà ní ọkọ kò ní ká máa check on them please you still need to work on her Sisi alágbo you still need to work on yourself God has blessed you Ọlọ́run ti débi tó máa di Ọlọ́run gbé ẹ lọ́wọ́ sókè kọ̀rọ̀ ẹ àníyàn ẹ ní kọ̀rọ̀ ìwà ẹ láàrin pé ibi téyàn ò ti rí ẹ òun ló wá kù sí máa rò tọjọ́ orí ní tí ò dá olórúkọ méjì kò dá ní jẹ́ ìwà ìbàjẹ́ gbáà ni anything ìwà ìbàjẹ́ ìwà ìdọ̀tí ìwà ìríra go and drop it mo sọ fún lọ́jọ́ kìíní àná mo ní bí mo ṣe wà yìí mo ní anybody tó o bá wá sọ́dọ̀ mi mo ní tẹ́ ara ẹ o bá ti kọ òótọ́ ọ̀rọ̀ mo ní you cannot move closer to me the worst ni pé you will go I don't bloody care but when it's come to kí n bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ I will tell you and this is what I have been telling you secretly laying behind this door go and work on yourself ṣọ wá nìkan tán pé ní owú go and reduce it bóyá kò dẹ̀ lọ yọ kúrò owú jíjẹ owú go and work on it nígbà tí ọkọ ẹ bá wà lọ́dọ̀ ẹ mọ̀pọ̀dọ̀ ẹ ló wà enjoying tó bá lọ sọ́dọ̀ ìyálé ẹ̀ ìgbà ẹni kọ́kọ́ ni kó wá máa pè ìgbà kọ́kọ́ ni wọ́n máa disturb ẹ lè pè kẹ́ni àbáwo ni nǹkan kan ṣáláfíà lè wà kọ̀ọ̀kan ìyẹn dáa kó ní kálukú mú ààyè torí ìyálé yẹn ò ní kọjá ààyè ìwọ náà má kọjá ààyè you need to change your ways owó yẹn ló mú kúrò bẹ́ẹ̀ Akeem máa bọ̀ mo ti sọ fún ẹ you are a man you are the head of the family and you have to remain the man tó bá fi ẹ́ joyè àwòjọ ní láti lè gbẹ́ nìyẹn ìwọ ló gbọ́dọ̀ jẹ́ aláṣẹ nínú ilé yẹn ìgbà tó bá fi nǹkan ìríra nǹkan ọ̀dọ̀ tí tó bá fi lò ẹ́ ó yẹ kó rí tiẹ̀ lé pé to say no or to say yes o ò lè sọ pé torí o fẹ́ràn obìnrin kó fẹ́ satisfy you want to make such a lady happy you want to make a woman happy o wá sọ gbogbo ìranù tó bá gbé wá ni wàá máa sọ yes sí ni wàá máa gbà mọ́ ìyẹn ò mú ẹ gẹ́gẹ́ bí ọkùnrin kò jẹ́ kó jẹ́ ọkùnrin mo mọ̀ pé o fẹ́ràn àwọn ọmọ ò fà àwọn ọmọ ìṣeré rárá o ò fà àwọn ọmọ ìṣeré ìyàwó Sisi alágbo mọ̀ pé o fà àwọn ọmọ ìṣeré bóyá ayé tó kọ́kọ́ wá ìyá ọmọ jẹ́ mo mọ̀ pé o fà àwọn ọmọ ìṣeré you love them and you are ready to do anything for them fine
continue doing that máa ṣe o tún wà o lè ṣe better take care of ìyálé ẹ take care of àwọn ọmọ lóòótọ́ o lè máa ní púpọ̀ lónìí ṣùgbọ́n tí òótọ́ lónìí máa ṣẹ́kù lọ́la with baby Sisi Alagbo ṣe wà tó ṣe assist tó ṣe promote ẹ̀ tẹ́jú tó fọwọ́sowọ́pọ̀ it's very good ìwọ̀nba nǹkan tẹ́ ẹ bá rí nínú ibẹ̀ yẹn ẹ lè ṣẹ́rí bí gbogbo yín bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú nǹkan tó ń jáde lọ́dọ̀ Sisi Alagbo èyí tó ń jáde lọ́dọ̀ tiẹ̀ èyí tó ń jáde lọ́dọ̀ ìyá Ikímọ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta gbogbo tó ń jáde nínú ìdílé yẹn ó ti tó láti jẹ́ kí ìdílé yín strong. wá mọ̀ tó wá ṣe bẹ́ẹ̀ ni pé èmi á wá bẹ́ẹ̀ ẹni obìnrin tó o bá fẹ́ bá sùn jọ nítorí ìtọ́lọ́run máa lọ rà dáàbòbò torí HIV is real èrè kí ló máa jẹ́ fún ènìyàn kó jèrè gbogbo ayé kó wá sọ ẹ̀mí ẹ̀nu lórí adùn tí ò dẹ́ẹ̀kẹ́ lórí téèyàn máa ṣe láàrin ìṣẹ́jú mẹ́wàá àbí ìgbádùn ìṣẹ́jú mẹ́wàá ìṣáájú pátápátá 30 minutes pátápátá ìgbádùn over 90 téèyàn máa ṣe tó wá máa sọ ẹ̀mí ẹ̀nu tó máa pàdánù ẹ̀mí ẹ̀ ta ló máa tọ́jú àwọn ọmọ ẹlòmíì ti para irú nǹkan báyẹn ó ti lọ káìsàn ó ti gbá ìsàn yẹn ó ṣe gbé fún ìyálé ó gbé fún ìyàwó ó gbé fún girlfriend ó gbé fún àlè ó gbé fún ìyàwó neighbor ó gbé fún ìyàwó mẹkáníìkì ó gbé fún ìyàwó láńlọ́ọ̀dù tí gbogbo ẹ̀ máa ṣe kíni tó máa escalate tẹ́mi bá wá sọnù ta ló wá máa kù bọ́ mo gbẹ̀yìn nítorí ìtọ́lọ́ ẹ jọra yín lámúre mo wá tó wá fi àsìkò mo fẹ́ fi bẹ gbogbo ẹ̀yin tẹ́ ń bínú lórí ọ̀rọ̀ yẹn ẹ má bínú ẹ kàn já gbà wípé inú ilé ẹni lèèyàn ti máa ń jẹ kòkòrò wẹ́rẹ́ náà ṣe kẹ́mi onídodo àbí nǹkan ọlọ́run kàn fẹ́ kó jáde síta ni ọlọ́run fi títóbi ara rẹ̀ ó fi hàn ọlọ́run fẹ́ kí wọ́n change ways wọn ni ọlọ́run fún wọn ní second chance ní ṣẹ́ni gbogbo nǹkan táwọn èèyàn ṣe wọ́n tún fẹ́ fi correct wọn náà ni ṣùgbọ́n máa gbẹ̀yìn ẹ má bínú àgbo tírísọ̀mù wà ó dẹ̀ ń ta wàrà ẹni tó rà á lánàá ó sọ pé òun àgbo yẹn báyìí ìyàwó nǹkan ó fẹ́ sájáde nù ni ìwọ ọkùnrin tó ò lè ṣe dáadáa lọ rà á ṣe wá àgbo tírísọ̀mù yẹn yàtọ̀ tó jẹ́ tírísọ̀mù ó lè tún mú 3 babies jáde triplet àjáde ń bẹ̀ ẹ lọ dánwò lóbi ìyá ọ̀kẹ́rẹ́ 081 4397 4370. ẹ jọ ẹ gbàgbé ẹ ìtì ẹ wá gbọ́ o àwọn èèyàn tó tún tá a tó sọ pé ní tó ṣe yóò dá kò dá ní tẹ́lẹ̀ mi ìṣẹ́nu kọ̀rọ̀ yàrá ìjú bẹ́ẹ̀ lọ torí tí ẹ ò tí bọ́ ta ni àṣírí tí náà máa pẹ́ tú kò ní pẹ́ tú yóò tó tú ní tẹ́lẹ̀ mi ìṣẹ́nu kọ̀rọ̀ yàrá ojú eléyìí náà lọ. ẹnu mi ti gbéṣẹ́ ni ó ń gbéṣẹ́ ni. Frankas Ọmọlọ́lá, God bless you. I'm telling you ẹlòmíì gbéṣẹ́ ẹlòmíì ju ti àwọn eléyìí lọ. I'm telling you. Wọ́n ṣe ẹgbẹ́ wọ́n àsìkò ní bàbá we no record. Àdùn pé ẹ̀ record ni. Àmọ̀ pé ẹ̀ record ni. But I'm telling you tẹ́lẹ̀ omi ṣe wọ́ọ̀sì. Ju tẹ́ ń gbọ́ ẹ lọ. Ọkọ ẹlòmíì jalè, ó ń jalè, ọkọ ẹlòmíì jalè. Òun náà máa bú ẹlòmíì. Ọkọ ẹ̀ ń jalè, ọkọ ẹ̀ gbébọn, ó dẹ̀ mọ̀ ọkọ ẹ̀ ń jalè, ọkọ ń gbébọn, ṣé yóò burú? Ọkọ mi báyìí ló máa mú ìyàwó ẹ̀ jáde ló máa lọ drop ẹ̀ ní bus stop tó ti lọ ṣolóṣó tó ti gbéṣẹ́ mọ́jú. Èwo la àti máa gbọ́rú ẹ̀, èwo la àti ìgbòrí mẹ́. Kò wọ páńpẹ́ kankan. Wọ́n ní kò wọ sísá mo nílé wà láì kò wọ páńpẹ́ kankan. But why? But yes, but why recording? Àwọn ló record ẹ̀ ló fa recording yẹn ni ò dá sẹ́. Irú wà yẹn náà ò dá kọ́ mọ́ ṣe mọ́. Me and my husband only. Ìgbà tó níyàwó tó níyàlé ṣe tó Ìbàdàn ṣe ti tó. Ẹ mọ̀ wà bàjẹ́ mọ̀ record ẹ̀ mọ̀ pé tọ́lọ́run bá máa mú yín ìṣẹ́jú kan báyìí náà ni. Títóbi agbára Ọlọ́run lẹ́ni yẹn láti sọ pé tọ́ Ọlọ́run mú yín. You have to change. Ní Indianapolis wọ́n ti tún jí mọ́tò o. Ẹjọ́ ìlú wo ni mo fẹ́ relocate sí báyìí o. Wọ́n jí mọ́tò, wọ́n tún jí mọ́tò Adéọlá kitchen lánàá, wọ́n tún jí Lexus 2024. Ẹ gbà wá. Àwọn wọ́n máa jí mọ́tò gan. Highlander àti Lexus ni wọ́n jí. Tẹ́ ẹ bá ti rí gbogbo àwọn ẹjọ́ mo fẹ́ sọ fún. Tẹ́ ẹ bá ti rí lórí Facebook, ẹ máa rí tẹ́ bá wà lórí Facebook, ẹ máa rí pé gbogbo mọ́tò tó ń ṣe pàrọ̀ wọ́n gbé mọ́tò kan fún ìyá kan. Ìyá ó ń jọ ọmọ ni àwọn èèyàn ṣàdúrà fún wa láì. Bẹ́ẹ̀ lẹ́mí yẹn sọ pé wọ́n lóòdẹ̀ wọ́n mọ́tò yẹn bóyá Lexus ìbátí mọ́tò yẹn Lexus mi lọ́nà ṣe ìṣàrà àwọn mọ́tò wọ́n lọ́nà dájú mi àṣàgà fún láyò. Ṣé ní gbogbo àwọn tó jẹ́ content creators ẹ lọ wọ àwọn mọ́tò tí wọ́n advertise lórí page wọn. I am telling you for free wípé gbogbo mọ́tò tí wọ́n advertise lórí page wọn Lexus ni. Lexus 350 from 2017 2018 2019 wọ́n jí Lexus ìgbé from 2017 upward ẹjọ́ torí ìtọ́lọ́hún. Bóyá tó bá ti bá wa bẹ̀ bóyá olóde ó dẹ̀ mọ́tò yẹn ló ń rìn ní Nàìjíríà fẹ́ẹ́ kọ́ máa lọ mọ́tò sí wa ní Lexus. Ní gbogbo ariwo tá à ń pa yìí wọ́n sì padà tún jí mọ́tò gbé lánàá. Adéọlá kitchen wọ́n jí mọ́tò ẹ̀ gbé Lexus 2024 wọ́n jí gbé ní ìsìnbá inú gáràjì là ń páàkì mọ́tò sí o. Téèyàn bá fẹ́ lọ bí iṣẹ́ sí gbogbo yín tẹ̀ wá ní Indianapolis bá fẹ́ lọ sí ibi iṣẹ́ ẹ tètè ẹ lọ fi security sí ẹ lọ ra lọ́ọ̀kì ẹ ṣe steering ẹ ṣe brake ẹ lọ ẹ dá fi security sí pápápá wọ́n tẹ̀lé àwọn èèyàn lọ bí iṣẹ́ lọ gbé ni sọ́mà ló ń bọ̀ yà ní pẹ́ wọnú sọ́mà wọ́n tẹ̀lé àwọn èèyàn láti ilé lọ gbé mọ́tò láti pàtí lọ gbé mọ́tò wọn èyí tẹ̀ láìkí pàtí ẹ múra sí
nínú tó bá ti mọ̀ pé oní pátí tó fẹ́ lọ páàkì mọ́tò ẹ̀ síbi tó páàkì ẹ̀ sí dáadáa gbé Uber lọ gbé Uber padà sílé má jẹ́ kó tẹ̀lé ẹ lọ lé wọ́n jí mọ́tò wọ́n gba mọ́tò àwọn tá a mú lọ́jọ́ kìíní àná bóyá wọ́n ti change ibi tó ti ń lòdù bóyá wọ́n ti tún change ibi tó ti tún já mọ́tò sí kò yé wa o iye tó wá dùn mí jù ní pé àwọn boys wa àwọn gbogbo àwọn big guys tó wà ní Indianapolis gbogbo pátápátá 95% tí wọ́n ló ti ra mọ́tò street cars náà pé tí wọ́n gbé ránṣẹ́ sí Nàìjíríà wọ́n ní UK ní Lexus is rubbish ó ní range ni wọ́n jí range of àlọ́jí lọ́dọ̀ yín Lexus and Highlander àwọn ṣàpótò òtá nìkan tó ń gbé lọ Nàìjíríà nìyẹn tó máa gbogbo party everything nìkan tó ń gbé lọ lé nìyẹn ọ̀rọ̀ ìsìn ó wà lámì gan wọn ò help wa rárá ní ìsìn báyìí tẹ́ bá fàdúrà ràn wá lọ́wọ́ ṣé mo tún fàdúrà ràn mọ́tò wa lọ́wọ́ tó bá sọ pé ẹ pẹ́ fún wa mo sọ pé mọ́tò yín ló pẹ́ fún yín o because mọ́tò gan ẹgbẹ́ ni wọ́n jí mọ́tò ẹnìkan ní ìjẹrin ìyẹn ti ra mọ́tò fún wọn ni oro Highlander wọ́n ní clean title mọ́tò o tún gbé mo ní clean title mọ́tò gbogbo rẹ̀ o gbé gbogbo document mọ́tò ṣùwà nù mọ́tò o ti ṣe registration o ti ṣe insurance lé lórí o gbogbo document sínú mọ́tò wọ́n wá gbé mọ́tò lọ irú yẹn ra mọ́tò fún wọn ni torí kọ́bọ̀ ò ní nígbà lórí insurance. àwọn èèyàn wa ní Ṣọlá Òkè Lọ́lá àwọn èèyàn wa ló ń jì ṣùgbọ́n àwọn èèyàn gan ò lè pariwo ṣe rí tẹ́lẹ̀ bá a ṣe pariwo wọ́n jí mọ́tò ṣe báwọn èèyàn ò dá sí ìgbà tán jí ti Adéọlá kitchen sìn ó sáré gáàdì sọ pé tọ̀ òun náà ti dára owó ti jí mọ́tò mo ní ẹni kò lọ ṣe fídíò àjẹkẹ́jùkẹ́ sọ fún mi lánàá ẹni kò lọ ṣe fídíò ó pariwo síta ẹni kò ṣe fídíò àfẹ́ gbọ́ àkósọ́nu fídíò yẹn lẹ́yìn tó ń pòsí ẹ̀kẹ́ mi náà pòsí ẹ̀ sórí péjì mi ẹ jọ ẹ mọ fàdúrà ràn wá lọ́wọ́ o kò sí bá tẹ̀mí ò tẹ́ni relocate kúrò bí because this thing is becoming ọ̀tọ̀ ní kẹ́yàn ṣe wàhálà kó ṣiṣẹ́ kó ra mọ́tò kẹ́rù tí wàá máa bẹ̀ẹ́ láti lo mọ́tò ẹ̀bẹ́ rí pé nǹkan tí ò dá ni wọ́n tún máa tẹ̀lé àwọn èèyàn lọ bí iṣẹ́ ìwọ tó láìkì pati múra sí oṣù tí ra aṣọ pati tó máa fi ṣe wé tó máa lo pati tó máa lọ ní sọ́mà múra sí ìṣọ́ránsì tó ti wá fẹ́ sún ìṣọ́ránsì mọ́ o ìṣọ́ránsì àjẹkẹ́ ń dúpẹ́ gan mọ́tò tó rà ní $51,000 gan ìṣọ́ránsì láwọn máa san $17,000 fún onífìnánsì òun gangan fúnra rẹ̀ kọ́ wọn sọ mọ́tò tó ti sọ from $51,000 tó ti sọ kù $19,000 àjẹkẹ́ ló ti máa rówó mi tó ti lọ ra mọ́tò tó ti ní kó pé ìṣọ́ránsì lónìí ẹ pé wọ́n ẹ jẹ́ ká gbọ́n tó máa sọ rọ́bìṣì wo nìyẹn ọmọ Bọ́lá ní àjọ wọ́n ní let's go to Canada ṣé ẹ ti ṣí bọ́dà yín ẹ ṣí bọ́dà Canada ká máa bọ̀ torí mi tiẹ̀ ti sún mi kábàájà ká parí ẹ̀ wọ́n ní Canada own world ẹjọ́ mi ò wá mọ́ àmì Jésù mọ́ mi ọládùn olóyè olówó God bless you wọ́n ní Iyalaje mọ́tò yín á pẹ́ fún yín o ẹ ṣé o ẹ má fàdúrà go to Afghanistan yín lẹ́mu mi ò lọ ẹ ṣé o wọ́n ti fàdúrà ẹ bá ti gbàdúrà fẹ́ mọ̀ fi àdúrà ràn mọ́tò lọ́wọ́ kí mọ́tò bẹ̀bí kan tó bá ní ìdẹ́sán pé mọ́tò tó fẹ́ rà o gbà mo gbé mọ́tò gidi o wá ní òkè mọ́tò tó gbà yóò o máa lò fọ́dún márùn kó tó change ẹ̀ ẹlòmíì wà kò ní fò fọ́sẹ̀ kọjọ́ méjì wọ́n ti gbé Indianapolis àmọ́ àwọn èèyàn àwọn Nàìjíríà wádẹ̀ wọ́n jí fò ẹ lọ sórí Facebook ẹjọ́ tẹ́ bá ti ní mọ́tò ti ṣe pàrọ̀ pẹ̀lú mọ́tò ẹ má bá wa béèrè pé sọ́mọ yóò sí ní Indianapolis ẹ má bá wa béèrè pé ta ló sẹ́ẹ̀dì ẹ̀ sílé mo rí kan lára àwọn content creator fẹ́ ta mọ́tò kan Lexus ni wàhálà kò lè gbé gbogbo mọ́tò yẹ kó gbé jáde fún wa ṣe inú ẹ́ńjìn ẹ̀ lẹ́sìn máa rí ẹ̀ lẹ́sìn máa pè Lexus ni wọ́n kàn ra ṣó bọ́dì díẹ̀ ṣe gbogbo ẹ̀ kí ló dé ṣé wọ́n jí gbé ni àwọn alápàtà náà wà bí àtìyàwó wọn àwọn náà wà bí ọmọ Wùmí Adélẹ́yẹ wọ́n ní don't relocate things are everywhere tí bí ìwà pọ̀ ju wọn fẹ́ káwọn èèyàn máa ronú sùn mọ́ nínú awé ẹ̀ tiẹ̀ dà mo ti wá bẹ̀yẹn rí lẹ́ẹ̀kan mo wá ra ọjà tí ṣe ti ń gba táàsì ọjà tí wọ́n rà bẹ́ẹ̀ wọn san táàsì mo láìkì ọ̀dọ̀ yìnyín ó wà peaceful lóòótọ́ ó kéré ṣé mo pé àwọn ilé ìgan tí èèyàn bá tètè máa pariwo síta ṣé mo tó bá yá tí Lexus ò bá táwọn ṣé wọn ní introduce pé wọ́n ṣògùn owó ní dé Indianapolis ẹ bọ́ sẹ́ni ẹ mú no tax up to now that's why mo fi láìkì bẹ̀yẹn àlẹ́ ni mọ́tò tó ń gbé lánàá yẹn wọ́n ló ní ẹlẹ́ni yẹn gbé tracker sí wọ́n drive mọ́tò for 5 minutes wọ́n pàkẹ́ sí nǹkan yẹn wọ́n yọ tó fi track ẹ̀ wọ́n yọ kúrò sẹ́gbẹ̀ẹ́ ibì kan bẹ́ẹ̀ wọ́n drive mọ́tò lọ wọ́n di track mọ́ abẹ́rẹ́ kó lágbára ní tó wá dùn mí dùn pé nọ́mbà Yorùbá náà ń jí mọ́tò Yorùbá náà ń jí ẹ̀ mọ̀ fáwọn Yorùbá náà ló ń tọ́ka sí àwa ara wa ni Nàìjà náà ló ń tọ́ka sí àti Ìbàdàn ọmọ Ghana kan náà wà kéwòn náà wà lára àwọn tó ń jí mọ́tò ọmọ Ìgbò kan náà wà ní inside àwọn Yorùbá làwọn yòókù mo yóò mọ́tò Yorùbá tẹ́bá ní wọ́n gbé mọ́tò ilé Yorùbá náà ń gbé mọ́tò wọn àwọn olówó ń gbé mọ́tò Yorùbá ṣé àbá sọ pé òyìnbó ló wá ń gbé mọ́tò Yorùbá ṣé òyìnbó mọ̀ pé Yorùbá lélẹ̀ Nàìjà lélẹ̀ Yorùbá lélẹ̀ ṣé òyìnbó mọ̀ ẹ jẹ́ ká sọ láàrin mi àti yín ẹ wo mọ́tò Àjẹkẹ́ Dúpẹ́ tí wọ́n sọ di agolo àánú madam yẹn ṣe mí wọ́n dẹ̀ mọ́tò yẹn wọ́n yọ ìfun àtẹ̀dọ̀ àtòróró àti ṣàkí abọ́ díẹ̀ wọ́n yọ kúrò bẹ́ẹ̀ wọ́n wá gbé agolo nìkan lẹ̀ ìgbà tó tún wẹ́pẹ́ ariwo ti wá lórí social media àwọn náà ló wá pé hello this is manager of kìnìkan kìnìkan àwọn orí mọ́tò kìnìkan ló wá já síbi àwọn bó ṣe débi o just irọ́ àwọn ọlọ́pàá bá wọn tó wọn bá tó ẹ lọ nìkan wá tó ẹ àwọn dẹ̀ ló ṣiṣẹ́ yẹn àṣírí wọn dẹ̀ wá padà tú àwọn ìyàwó wọn náà fọ́nbù àti tẹ́sí ò tí ì rìnlẹ̀ tó ń bá ṣèwé lọ́wọ́ ìyàwó ẹ̀ náà fọ́nbù ìyàwó sọ pé ó fẹ́ gbọ́ pé ti rìpọ́ọ̀tù pé àti ìlọ́yà yẹn gbé lọ́yà jáde síta káàtì ẹ̀ kọ́kọ́ lè sọ fún wípé tọ̀ ọ̀tọ̀ ní ẹni tọ́kọ ẹ̀ ń gbé pẹ̀lú ẹ̀ tó ń bá ṣèwé káwá sọ tí wọ́n náà ń gbé tó ń gbé pẹ̀lú àwọn ọmọ wọ́n lè ṣe DNA test pẹ̀lú àwọn tó kó dání tó lórí yín ò pé ni àákọ̀yìn wọ́n parọ́ ọkọ ẹni o wọ́n parọ́ ọkọ ẹ̀ ṣọlẹ̀ ọkọ ẹ̀ ò ṣàgbàfọ̀ ń káṣọ wálé ẹ̀ ń fowó olówó ẹ̀ fi ń ra kírímù ẹ̀ ń ra góòlù ẹ̀yin obìnrin burú o a ní tẹ́lú bí ìṣẹ́nu ilé wọn alójú ti ń tà ń sọ yìí lọ́sẹ̀ ìgbésí ayé ẹlòmí òfin ìfọ̀ náà
ẹ̀yin tèmi ẹ ṣé o ẹ jẹ́ ká máa lọ mo ṣì máa jáde mo fẹ́ ṣe show mo fi bí àwọn máa fi ṣe rìkọ́dẹ́ ní fún àáfàá àlùsùn náà àbí kí ló ń jẹ́ yẹn máa yẹn tó kàn rántí yẹn ẹ lọ wo blood pressure ẹ wo ẹ tó bá ti máa fà yẹn kó lọ wo ṣé àáfàá àlùsùn náà ni máa ṣe fídíò tó ní mágùn tó ń dragi Saheed Òṣùpá láti jáde tá lóun apologize tájáde tá tún play voice note tájáde tá tún ní òun tó apologize ẹ jẹ́ tí wọ́n gbọ́ wá òkè when just come out while I dey broke your car while I put house oh Vengeance Scammer sọ nǹkan tó lò sínú mọ́tò ẹ̀ fún mi lọ́n torí tọ́lọ́hún bá mi sọ̀rọ̀ sẹ́ǹdì nǹkan tó lò fún mi bí a kò dé ṣẹ́ kí n kébì náà bẹ́ẹ̀ tiẹ̀ kó sọ bí màá ṣe lò ẹni bá ní ẹwẹ́ tó bá ní ẹtẹ̀wà nẹ́jà tẹ́ bá ní tá a lè gbé sínú mọ́tò bí wọ́n bá ti fọkọ̀ mọ́tò wa báyìí kẹ́jẹ́ sì gbẹ lórí ìdúró ẹ dákun afẹ́ ha fún àwọn tó bá ń lo Lexus àti Highlander ní Indianapolis kí gbogbo àwọn tó fẹ́ máa jí mọ́tò gbé kó máa gbẹ kí gbogbo ẹ̀jẹ̀ wọn gbẹ kó mi ara wọn gbẹ kí wọ́n sọnù. Vengeance Scammer wá já mi sí o na so you promise it won't happen again ọlọ́pàá intervene wàlá African bodo jọ nítorí tọ́lọ́ mo ní interest o ó ṣe ọkọ mi God bless you jọ mo ní interest àwọn olórí burúkú mo lè páàkì nínú gàrájì náà páàkì ọkọ̀ sí mo lè jáde lẹ́ẹ̀mẹ́wàá ẹ̀mọ̀ lọ́ìmọ̀ bọ̀ náà ní mo gbé síbẹ̀ ẹ̀mọ̀ lọ́ìmọ̀ bọ̀ náà ni ẹ jẹ́ kí n máa lọ jàre mo kí gbogbo àtàjọ ṣètò lónìí thank you so much and God bless you ẹ jọ gbogbo yẹn má bínú sí nǹkan tó ṣẹlẹ̀ yẹn please ẹ jẹ́ kó lọ ẹ tó bá fẹ́ rajà ẹ bá wa rajà ìwọ tó bá sọ pé nǹkan tó bá ní nǹkan kan nínú tó ń dùn ẹ tó bá ní nǹkan kankan tó yẹ kó o ṣe tó ń dùn ẹ tó yẹ kó o ṣe tó ń dùn ẹ tó yà sí pé bóyá òun wọ́n mọ o dẹ̀ mọ̀ pé ó ń dùn ẹ ó ń àfẹ́ jẹ nínú ilé ó wá torí pé o ní ìkórira sí ẹni tó mọ̀ pé tó bá dọ̀dọ̀ ẹ̀ tó bá ta nǹkan tó bá ra nǹkan lọ́wọ́ ẹ̀ o lè tún ayé ẹ̀ ṣe o kọ́kọ́ lọ gbé ìbínú yẹn àti ìkórira yẹn kọ́kọ́ lọ gbé sẹ́gbẹ̀ẹ́ kan bí ẹni ìkórira gbé sí kan tó bá ètè ẹni yẹn gan ṣáà ọ̀dà káyé tiẹ̀ ní ìtumọ̀ o gẹ́ tiẹ̀ ẹ kàn sí iléeṣẹ́ Sisi Alagbo God bless you all thank you so much and God bless you ẹ ṣe ògbó yẹn tá a jọ darapọ̀ mọ́ ẹ jẹ́ kí n máa lọ I'll see you later. ẹ wá ara ohun tí mò ń ta gbogbo lówó African store Lady K gbogbo lówó store African store kí lẹ fẹ́ tẹ̀lé níbi ẹ kàn sọ fún mi náà ẹ kàn mention sí comment section or ẹ type WhatsApp number mi ló wà lójú screen ẹ pick number mi bẹ́ẹ̀ ẹ type ẹ pé nǹkan báyìí ni mo fẹ́ ẹ wá wò bóyá mi ò ní rí ta fún yín mo wá nǹkan tẹ fẹ́ rà mi ò rí tí mi ò ní rí ta fún yín àfikún tó bá lè sí ní African store but tó bá jẹ́ nǹkan tó ní wà ní African store ni ẹ máa bí ní Lady K African store gbogbo lówó store gbogbo lówó store ní store Lady K African store ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ojú òde tí yọ ẹ má dáwọ́ dúró àti máa patronize mi o ẹja ti wà o ẹja gbígbẹ ó wà gbogbo ẹ̀yin tẹ́ nídìí ẹja pala kíká tó gbẹ dáadáa is available ẹ̀yin tẹ́ nídìí ẹja tó ò ṣẹja pala kíká Bangana fish ṣẹ́rí ẹja yẹn tẹ́ bá fi ṣe ráìsì abẹ́ fi ṣe ẹ̀gúsí àbí ẹ̀fọ́ rírò ẹ máa jẹ oúnjẹ yẹn jìnnà very delicious eléyìí dùn jẹ ẹja àrọ̀ lọ ó dùn jọ ẹja ọ̀bọ̀kú lọ Bangana fish ó wà available ẹ̀yin tẹ́ bá nídìí Thailand fish kílẹ̀ dúró dé ẹ̀yin yá mi Thailand fish wà available ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà sí ti bá fẹ́ páàkì ẹja ránṣẹ́ sí yín màá kọ́kọ́ páàkì ẹ̀ sínú páálí kan màá ṣẹ̀ṣẹ̀ wá gbé sínú páálí ńlá so that tí àwọn post office bá tiẹ̀ di ẹrù sórí àwọn páálí yẹn kò ní lè rù because mọ́bì mi kan pé mi wọ́n lẹ́jà wọ́n rú that is why tó jẹ́ pé gbogbo àwọn tó dẹ̀ rẹjà mo bá bí wọ́n pé ẹjọ́ ṣẹ́jà yóò wò kán tó gbèdé wọ́n dẹ̀ sọ fún mi pé kò rù so mo dúpẹ́ lọ́wọ́ yín mo ti bẹ̀ yá mi yẹn náà wọ́n dẹ̀ ti lẹ́tì wọ́n ti rí yẹn ti di pass rẹ̀ so mo jẹ́ ẹ̀rọ dẹ̀ mo ti sọ fún wọn pé mo tún ti lẹ́ẹ̀dẹ̀ sí anytime tí bá fẹ́ pack ẹja lọ sí Amẹ́ríkà màá kọ́kọ́ dì sínú one box màá ṣẹ̀ṣẹ̀ wá gbé sínú big box tó bá tiẹ̀ máa dẹrù orí big box yẹn ló máa jòkó lé kò ní jókòó sórí tó wà ní débi tí ẹja máa rú so ẹ̀yin tí bá fẹ́ rẹ ẹja ẹ fọkànbalẹ̀ ẹja yóò ní rú mo ti mọ new method tí màá fi bá yín pack yẹn so ẹ̀yin tí bá nídìí ẹja gbígbẹ ní Amẹ́ríkà is available ẹja wà àwọn fine fish ẹja bí tó ṣẹ̀ṣẹ̀ dé ni ó wà available ẹ tètè pè mí kí n bá yín send ẹ ẹ̀yin tí bá nídìí ẹni tí tẹ́ bá tiẹ̀ fẹ́ ẹjọ́ wà níbàá bó jẹ́ àwọn tíì náà ni ẹ má dẹ̀ gbàgbé pé